bá jí wọn a ṣe bàfólúgbó, bẹ́fọ̀n bá jí wọn a ṣe bàfólúọ̀dàn. Ọba mi balẹ̀ gidi mo ṣe nǹkan ẹrù jẹ̀jẹ̀. Ọba tó ní kí bẹ́bí ó máa bẹ ní ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn rú mọ́ gàlégàlé. Agogo balẹ̀ oró kan kó ìran ṣẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ṣóhun wọ̀yọ̀. Ambassador Òjó Sam Adébáyọ̀ àyànfẹ́ akin ọmọ lónìí èdè tó mọ́yánlẹ́rẹ́ tó fa kíkì èdè dé ọmọ gbẹ́dẹ̀gbẹ́yọ̀. Mo múra tán ìrìn àjò gbẹ́mi pa ó di United Kingdom náà ni mo fẹ́ lọ kí ọmọ ọlọ́jọ́ ìbí òní. Ilé mo bá yọ̀ olúwa má yọ̀ wá ó yá bọ́ ságo kákànlù àràsí ọ̀nbàdí kó ṣọwọ́ kẹ́ńgẹ́ níwájú jókòó tí wọ́n fò fáyọ̀. Àìlèjò onímú nípàlejò kó wá jó onílé bá mọ jójó yẹ kó ṣọwọ́ kẹ́ńgẹ́ níwájú ijó ni kálejò wá máa wo nílé bó ṣe ń sọ̀dí wúkẹ́wúkẹ́. Ìwé mímọ́ ló fi yé mi pé ó dára ká máa ka iye ọjọ́ wa ó lè fi ọkàn wá sípò ọgbọ́n náà ni ẹni Èdùmàrè bá dá sí ó yẹ kó ṣe dánsákì fún bàbá àgbà. Ilé mo bá yọ̀ olúwa má yọ̀ wá ọpẹ́ ni fólúwa tó dá ọ sí tilétilé tẹbí tará tọmọtọkọ alálùbáríkà obìnrin ni ó yàtọ̀ sí ìyàwó àrélú ọmọ ìlọ̀kọ́ aṣorí bẹ́ńbẹ́ sọ́kọ. Aya tí wọ́n fi ń tọrọ aya ni kò sí nínú àwọn aya kí lọ́kọ máa ṣe ó níbẹ̀rù olúwa obìnrin kákáká lọ́jọ́ ogún lè kóndikóndi bí ojú ẹja ni olúwa má yọ̀ wá lóbìnrin ọ̀hún tó dojú kogun pẹ̀lú bíbélì lọ́wọ́. Ìwé sáàmù lórin àwọn tó ń kọ ọ̀rọ̀ olúwa ní fìtílà lẹ́sẹ̀ rẹ̀ ó wá fomi àdúrà sómi abùmú abùwẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Happy wedding anniversary o jàre Mr and Mrs Ilémobáyọ̀. Ìyá Aidi Ilémobáyọ̀ Olúwamáyọ̀wá jẹ́ ń sáré ya ilé baba tó bí ọlọ́mọ Arígídí Àkókó ní ìpínlẹ̀ Oǹdó nílé bàbá rẹ̀ mú mọ̀ náà bẹ̀ ó dá mi lójú yékéyéké. Ìwọ lọmọ ikú àdìmúlà ilé yín lákàrà dídí tí ń gbọ́mọ pọ̀n lọ́ ìjọ ìwọ lọmọ òbítì bọ̀ọ̀rọ̀ máa ṣèròkò bí ti ọ̀gẹ̀dẹ̀. Ọmọ awí kókó ọkọ lójú ọlọ́rọ̀ ni ó ní bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe ọmọ olómi méjì nílé ọ̀kan mímu ọ̀kan àìmú ọmọ ẹlẹ́kùnlé ajíṣe rere ọmọ amúrù ẹkùn wọ́n sinsin ọmọ apẹkun láì jẹkùn. Olúwamáyọ̀wá ìwọ lọmọ amúdàgboyè ọmọ ẹ̀kímògún ni ọ́ ọmọ orin túnrin rọ agbẹ̀dẹ mi ṣuṣu lọ́nà tìrè ìrè ní mògún ni ọ́ alágbẹ̀dẹ ń tẹ́wọ́ gbowó wọ́n máa ní dàálẹ̀ máa lọ ọmọ rọ́wọ́rọ́wọ́rọ́wọ́ lọ́jọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọlọ́kọ́ tọlọ́dà ni wọ́n máa rò lọ́nà oko wọ́n máa ní alágbẹ̀dẹ mà ló jẹrin àwa àgbẹ̀ rokoroko jẹ́kọ́dókìtì ọ̀gán wọ́n gbà pé eyín alágbẹ̀dẹ òkùnkùn rinrin ìrè ló ti ń bọ̀ ló bá mi mọ́kọ́ wá èmi náà ní bá ọmú ṣùbọ̀ falágbẹ̀dẹ òsí onírè wọn ò lè roko òsí onírè wọn ò lè yẹ̀nà òsí onírè wọn ò ní tí kóró gbẹrú síwájú ẹrú onírè ní roko ìwọ̀fọ̀ onírè wọn arọ̀gbàdà ọmọ bíbí onírè arẹ̀kúṣẹ́kẹ́lé ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ńlẹ̀ ọmọ ikú àdìmúlà. Adébáyọ̀ àyànfẹ́ òní fárí apákandápákan sí Ilémobáyọ̀ Lámídọ̀tun bàbá Aidi Ìdànrè nílé bàbá tó bí ọlọ́mọ mo mọ̀nà bẹ̀ ó dá mi lójú ṣáká ìwọ ọlọ́mọ Ìdànrè mọ̀jú ọ̀bà ọmọ afilà sójúṣoge ọmọ afàdáṣẹbọ ọmọ amúgbábuwó ni ọ́ ọmọ aládàá funfun lórí òkè Ìdànrè ọmọ oníbu owó àgbọ̀ǹgbẹ ọmọ olókè tí wọ́n ń gùn lọ́jọ́ ọdún Ọlámídọ̀tun ìwọ ọlọ́mọ eléwú tàbí dípùpù lórí òkè òkúta ọmọ olókè tó kanlẹ̀ tó dàbí ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ Ìdànrè ọmọ láǹgbàgbà tó ṣòwò lọ́nà àbàdà ọmọ olómi tó ń tán tẹ́rẹ́tẹ́rẹ́ lórí òkúta ó ní bí wọn kò bá dáhùn lóhùn wọn á dá wọn ọmọ apàdán jẹ ọmọ afàdán fòlàlà àti gòkè Ìdànrè bí ẹkún àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín Ìdànrè ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúrógbọ mẹ́rin àkúnlẹ̀bọ mẹ́rin abẹ̀rẹ̀bọ mẹ́rin tó kù ó lóun tẹ́ fi ṣe ń lé bàbá tó bí ọlọ́mọ Ìdànrè tó kè yíká ìlú tó fòkè bóra bí aṣọ ní ilẹ̀ ọmọ Ìdànrè mọ̀jú ọ̀bà. Mr and Mrs Akínyẹmí ni wọ́n ní kíyìn bí ológun ẹrú wọ́n ní kíyìn bí elépèje ìwọ̀fà wọ́n ní ìwé fún yín pé ilé olókun kì í gbóná ilé ọlọ́ṣà kì í nira ilé ayé ò ní gbóná nira mọ́ ayé láṣẹ Èdùà ẹ ó kórè òkò délé ẹ ò ní rásájò. Happy birthday and happy wedding anniversary ó jàre àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà tó ṣẹ̀gbá ń dúkìá ìdá láṣẹ Èdùà. Ambassador Òjó Sam Adébáyọ̀ àyànfẹ́ akin ọmọ lórúkọ tèmi ọmọ elédè apèdè àkùnyùn bàbá àwọn èdè tó pegedé nígbàgede èdè nítorí ajẹdẹ ni mi ti ń felégédé ṣoge gbèdégbèdé kápọ̀dé mọ́ bá dèdè rú mo fèdè gbadé lórí elédè tó pèdè rédèrèdè nígbàgede fèrè sọ̀rọ̀.